Ìyáàfin Adéṣọlá Jacobs. Nǹkan tí mo mọ̀ nípa Arẹ́gbẹ́ ni pé ó jẹ́ olùfẹ́ mẹ̀kúnnù, ó jẹ́ ẹni tí gbogbo àwọn tó lẹ́ran ìfẹ́ lára, ó sì jẹ́ ẹni tó yẹ pé kì í fojú pààyàn rẹ́, ó ti kú kéèyàn kéré tó, ó jẹ́ ẹni tó fẹ́rẹ̀ àtàlàáfíà gbogbo ará ìlú, ó sì jẹ́ ó lólùfọkànsìn nínú ẹ̀, ó lẹ́mìí kò ní mọ́ra, ó lẹ́mìí ìdáríjì, kò lẹ́mìí ìgbẹ̀san lóhunkóhun, ó sì máa ń ó níbẹ̀rù Ọlọ́run ju gbogbo ẹ̀ ló wá níbẹ̀rù Ọlọ́run toró mọ̀ ìpè tó wù kéèyàn lè jà láyé ìpè Ọlọ́run dà jù bẹ́ẹ̀ lọ fún yẹn àti pé ó máa ń ro tàtúbọ̀tán nínú gbogbo tó ń ṣe. Orúkọ mi ni Ọdẹ́rìndé Sàràfàdé, mo jẹ́ alága ẹgbẹ́ ọmọlúwàbí ní Ìrẹ́pọ̀dùn local government. Ọ̀gbẹ́ni Abraham Adésọjí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ ọmọlúwàbí àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀gá wa tó ń sọjọ́ òbí lónìí. Wọ́n jẹ́ èèyàn oríṣi méjì. One, as normal person, human being ni wọ́n, but àwọn náà jẹ́ ká mọ̀ wípé kìí ṣe kìkì ọ̀tọ̀ Ọlọ́run ló ń ṣòṣèlú ẹ̀, ọ̀tọ̀ ń ṣòṣèlú tiẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́run dẹ̀ máa ń kó ọ lọ́wọ́ lórí gbogbo tó bá fẹ́ ṣe. Tí wàá kí wọn Ọlọ́run á jẹ́ kó sọ̀pọ̀lọpọ̀ ló láyé. Èèyàn tó dáa, èèyàn tó ṣe é tẹ̀lé téèyàn ní kábàámọ̀ ní ọ̀gá wa. Bí àpẹẹrẹ ẹ̀ rí i pé Ọlọ́run kan ti jẹ́wọ́ pé àyànfẹ́ òun ni wọ́n láti pàtó ti dápẹ́lẹ́ Ọ̀ṣun sílẹ̀. Àwọn nìkan sì ni gómìnà tó ti lọ́dún mẹ́jọ. So fún di èyí abẹ́lọ́hún lọ́nà jẹ́ ká rí wọn pẹ́ ká túnjọ máa ṣàṣeyọrí gbogbo àdáwọ́lé wọn. Ọ̀gá wa Ọ̀gbẹ́ni Abraham Adésọjí Arẹ́gbẹ́ṣọlá èèyàn takuntakun tó yẹ pé tó bá dárúkọ ẹ̀ àyà àwọn ọlọ́tẹ̀ gan ajá pé máa nìyẹn tó kì í ṣèyàn lásán tó Ọlọ́run á wà pẹ̀lú wa. Orúkọ mi ni Fatai Mariam Abiola tá à ń ṣiṣẹ́ lọ́dọ̀ Ọ̀gbẹ́ni Abraham Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Ọ̀gá jẹ́ èèyàn pàtàkì sí wa, ó jẹ́ akọkun taguntagun ẹ̀dá, ó jẹ́ onínú dúdùn sí gbogbo àwọn ọmọ tá a wà lẹ́yìn àti gbogbo aráàlú pátá. Ọ̀gá jẹ́ ẹni tó máa ń ran ẹ̀dá lọ́wọ́ tí wọn kì í ṣe alágàbàgebè èèyàn tó bá ṣe pé irú wọn là ń tẹ̀ ní gọ́fúnà ní president Nàìjíríà ò bá ti dáa jù báyìí lọ. A dúpẹ́ lọ́wọ́ Abraham Adésọjí Arẹ́gbẹ́ṣọlá fún ọjọ́ òbí tó ń ṣe lónìí, kán ṣe gúngún ẹ̀mí lórílẹ̀ àlàyé. Ọlọ́run á jẹ́ kán pẹ́ fún wa, káwa náà pẹ́, káwọn ọmọ wa náà wá di olóríire láwùjọ káàkiri ní gbogbo àgbáláyé lórílẹ̀‐èdè Nàìjíríà. A dúpẹ́ púpọ̀ o, ẹ ṣé. Orúkọ mi ni Honorable Olúbùsáyọ̀ Lásùnkànmí Ọ̀kẹ́. Mo wá láti ọdún yìí ọ̀tẹ̀lé ní ìjọba ìbílẹ̀ Ògùnkún. Nípa Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá, èèyàn ńlá ni ẹni tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé wọ́n jẹ́ èèyàn tí ó jẹ́ olólùfẹ́ gbogbo èèyàn tí gbogbo àwọn èèyàn náà tún wá jẹ́ olólùfẹ́ wọn. Lára tí mo mọ̀ nípa bàbá ẹ̀ ni pé at least nígbà tí mo mọ̀ wọ́n báyìí ilẹ̀ ta sí díẹ̀ náà. Ní ara tí mo mọ̀ nípa wọn ni pé wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé ó ní tí àwọn eléyìnbó máa ń pè ní human feeling, mi ò mọ bá a ṣe lè tú ní Yorùbá. Ó jẹ́ èèyàn tó jẹ́ pé nǹkan tó bá ń ṣe èèyàn, tí èèyàn bá ní nǹkan kan tó ń complain lórí, ẹ máa rí lójú ọ̀gá bíi pé ọ̀gá ni nǹkan kan yẹn ń ṣe. Ẹ jẹ́ kí n sáré lọ ibì kan. Ọ̀gá ò kì í fẹ́ kéèyàn máa ráhùn pé nǹkan kan òun láàkì ẹ̀, pé bóyá òun ò ní nǹkan kan àbí nǹkan ń ṣe òun àbí òun tiẹ̀ léèyàn kan lọ hospital, ó máa dàbí pé bóyá ọ̀gbẹ́ni ló ní family ní hospital. So ìyìn tí ó bá nílò irun mo rí débi pé tó bá jẹ́ tí ọ̀gá fẹ́ lò fún mọ̀lẹ́bí tiẹ̀ gangan lẹni yẹn nílò ní mọ́mẹ́ǹtì yẹn, ọ̀gá rẹ̀dì láti filẹ̀ pé wọ́n ti ṣe tó jẹ́ oríṣiríṣi, mi ò ní lè máa dárúkọ torí ibi tá a wà ni. Wọ́n ti ṣe tó jẹ́ pé a mọ àwọn tí ẹ̀mí ti fẹ́ bọ́ lára wọn, ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run lo Rauf Arẹ́gbẹ́ṣọlá láti ràn wọ́n padà tán dẹ̀ sí ìṣẹ̀lẹ̀ lókè ìlú. Irú èèyàn tí Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ nìyẹn.